Adébáyọ̀ wá. Sọ̀rọ̀ yìí kò kà ẹ́. Ó yẹ wá fowó lẹ̀ ń bí. Tí Fẹ́mi bá fi. Ẹ kúrò lọ́nà. Less than 20 million má gbà Ẹ lọ́wọ́. jẹ́ kúrò lọ́nà. Mo wà ní àdúgbò Bọ̀dá Fẹ́mi báyìí, wọ́n ń wò mí Tó gbogbo bá wọn. fi lẹ̀ less than 20 Ladies million and gentlemen, má gbà lọ́wọ́ ẹ̀. Fẹ́mi Adébáyọ̀ ìṣẹ̀dọ̀. Fẹ́mi Adébáyọ̀ wé. Tó bá wù Fẹ́mi Adébáyọ̀, ó lè lọ máa ra hall. Wọ́n ń pè yín lókè mẹ́yẹ bàbá, kò tówó wá ń ṣe nínú jagunjagun. Ó máa lọ máa Ẹ ra dé hall sáré. 20 million. Ẹ má bọ̀. Fẹ́mi, ọ̀rẹ́ ẹ pé ẹ ò dáhùn. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó débí, kò ní fún ẹ less than 20 million naira. Fẹ́mi lè ra hall yìí fún ẹ lásìkò yìí. Bóyá. Oya, kó wà ní. Mídíà, ẹ̀ kámẹ́rà ti pọ̀ jù. Kámẹ́rà ti pọ̀ jù àwọn tó wà pàtí kan lọ. Mr. Lábí Fọlárin. Ọlọ́run ò mọ bí tí alágbé ti ń falágbé lówó. Ìyá ìdíje. Kí ló fún? Kí ló sọ ẹ̀? Mo ní kó sọ. Ṣọmọ bọ́ọ̀lù ẹni wá ẹni tó bá ti fún lèmi náà fún. Sọ́n tó fún fáyé kámẹ́rà rẹ̀ kí ló fún? Àfi sọ tí mo fi. Tó bá ti parọ́, àyàgàlú wà náà ni wá o. Ó yà lu ọpọlọ ẹ̀ sọ tí mo fún ẹ. Kò fún ẹ 500.